dédé àsìkò yìí, mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn òdì níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò bá fẹ́ dé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun. Orúkọ mi ni Dr. Hafiz Abolade tí mo jẹ́ ọmọ bíbí inú bàbá Arámidé. Èmi lẹ́mọ̀ rí, ẹ̀yin náà ni màmá wa bá. Àìnírí mi mọ́, Ọlọ́run ti ṣàdánwò fún gbogbo wa. Ànírẹ̀yìn náà mọ́, Ọlọ́run ní fi ṣàdánwò. Níbikíbi tí ẹ̀yin olólùfẹ́ mi bá wà lónìí, àánú Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀. Ọ̀tá ò ní wa gbéṣe. Gbọgbọ lọ́wọ́ yọ jorí, a máa yọ láàrin àwọn ọ̀tá wa ni. Nítorí pé àtẹ̀pẹ́ Ọlọ́run ní tẹ̀jẹ́jẹ́, àjòjì àtẹ̀gìrìgì, àmọ̀kan ṣoṣo nírẹ̀yìn ẹgbẹ̀rin kété. Ọ̀nà nírẹ̀yìn ẹni tó ń rìn, igbó gbàlẹ̀ nírẹ̀yìn ègún. Tó ló bá ń bínú wa ni, àjẹ́ ló bá ń bínú wa ni, àwọn àlámọ̀ rẹ̀yìn wọn. Àmọ̀kan ṣoṣo nírẹ̀yìn ẹgbẹ̀rin kété. Ọ̀nà nírẹ̀yìn ẹni tí ń rìn, igbó gbàlẹ̀ nírẹ̀yìn ègún. Ilẹ̀ mo pè ọ́ ló dífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí Koro ń bọ̀ wá pẹ̀lú ayé. Wọ́n ní wọ́n péjọ pa lóde sáláyé ni, ó ní wọn ò lè pa wọn. Wọ́n nítorí kíni? Ó ní tọ́tí ló bá bílẹ̀ nílẹ̀ pàgbẹ̀, ó sì ló bá bílẹ̀ lólùfẹ́ mi, ẹ̀jẹ̀ ló bá bínú yín ni. Ilẹ̀ ó pa wọ́n, ilẹ̀ ó mọ̀ wọn jẹ ni, torí ojú la dìé rọ́ ti fi pẹ̀yìn abẹ́rẹ́. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, bá mi fi àpòrè tẹ̀dí. Ẹ̀rí lè tí mo mú wá fún wa lónìí, ó ní iṣẹ́ ìṣẹ́gun ọ̀tá. Báwo la ṣe ń ṣẹ́gun ọ̀tá? Ọ̀tá ń bẹ nílé, ọ̀tá ń bẹ lóko, kódà ọ̀tá ń bẹ ládùúgbò. Nínú ọmọ bàbá, a rí ọ̀tá nínú wọn. Nínú ọmọ ìyá náà, ọ̀tá ń bẹ, torí àmọ́ ẹni nínú ẹni, a sì mọ èèyàn nínú èèyàn. Ẹ̀wọ́n bá ròyìn àtìwé, ẹ kọ àwọn nǹkan yìí sílẹ̀. Báwo la ṣe ń fi kóró Panbela ṣẹ́gun ọ̀tá? Òun ni mo mú wá fún wa lónìí. Kóró Panbela tí a mọ̀ sí kóró àgbálùmọ̀. Báwo la ṣe fi ń ṣẹ́gun ọ̀tá? Òun náà ni mo mú wá fún wa ní òní. Ṣẹ́rí kóró àgbálùmọ̀ yìí, ẹ bá mi wá iyọ̀ 9. Kóró àgbálùmọ̀, ẹ bá mi wá iyọ̀ 9 àti ewé ẹ̀wẹ́ ẹyọ 9. Ṣẹ́rí kóró àgbálùmọ̀ yìí, a fọ̀. Ẹ̀gúsí kan wà nínú àgbálùmọ̀. Ẹ̀gúsí yẹn, ẹ jẹ́ ká lọ̀ mọ́ ewé ẹ̀wẹ́ àti ẹyọ atare 9. Ṣé a ti lọ̀? Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. Bákan náà, ẹ pàdé mi lórí Facebook page mi, ẹ follow mi lórí ẹ̀, Dr. Hafiz Abolade TV lórí Facebook, Dr. Hafiz Abolade TV lórí Facebook. Bákan náà lórí Instagram. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa, ó wà nílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àgbo jẹ̀díjẹ̀dí ó wà nílẹ̀. Jẹ̀dí ló ń dọkùnrin láàmú ni, jẹ̀dí ló ń dobìnrin láàmú ni, àtọkùnrin àtobìnrin. Àgbo jẹ̀díjẹ̀dí wà nílẹ̀ fún wa. Bákan náà a ní àgbo alẹ́ fún àwa ọkùnrin tí mùsèmúsè rẹ̀ ò dámúsé. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo flọ́ṣà pẹ̀lú àwọn jẹkújẹ tí a bá ń jẹ, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ wà nílùú òyìnbó, torí pé oúnjẹ tẹ́yin ń jẹ ó yàtọ̀ sí èyí tí àwa ń jẹ ní Áfíríkà tí a wà yìí. Àgbo wà nílẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Lórí TikTok, Dr. Hafiz Abolade. Ojú tẹ̀ fún ògbójú náà ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi sí náà nìdí. Ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọlé báyìí ní àti
gbogbo ayé ò nílùú fún àjò. Ṣé a ti lọ àti sá bá ti wá sá a wà mú a fi omi ọyàn dámọ̀ sí omi ọmú a fi ro níta ti sá yìí tó ti gbẹ. Kò sí nǹkan tí ó ṣe ẹni tí ó ń fún ọmọ lọ́yàn tí a lo omi ọmú ẹ̀ o. Kò sí nǹkan kan tí ó ṣe ẹni yẹn o. Tí ìyàwó bá ń tọ́mọ lọ́wọ́ ẹ jẹ́ a gba omi ọmú ẹ̀ ká dà sínú egbòogi yìí ká wá tún sá ká lọ̀. Tá bá ti wá lọ̀ tó bá ti kúnná dáadáa kódà ẹ̀yin tẹ́ ẹ gba omi ọmú ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ gba omi ọmú rẹ ẹ sín gbẹ́rẹ́ yẹn fóun náà kò sáburú ńbẹ̀. Ẹ jẹ́ ká sín gbẹ́rẹ́ yìí fún àwọn ọmọ wa, ìyàwó wa, àwa gan náà pàápàá ẹ jẹ́ ká sín nínú ẹ̀. Torí pé wọ́n ní tára ò bá káràbà yóò sì ká sín fún àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká sín gbẹ́rẹ́ yìí fún àwọn ọmọ wa. Kí la fi wá sín gbẹ́rẹ́ náà? Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Ẹ bá mi wá abẹ́rẹ́ òkìnrin. Abẹ́rẹ́ òkìnni. Abẹ́rẹ́ ọwọ́ òní wọ́n ń pè ní òkìnni. Abẹ́rẹ́ ọwọ́ òní wọ́n ń pè ní òkìnni. Ẹ wá mú abẹ́rẹ́ yìí ẹ wo dédé iwájú mi bí. Ẹ wá fi abẹ́rẹ́ yẹn fi fa gbẹ́rẹ́ síbẹ̀. A fi sín ẹyọ kan náà ni. Powder tí a lọ̀ tó ti kúnná yìí òun là fi ra ojú ẹ̀. Bàbá àgbélépọ̀tá tó dájú ni. Ó dájú o àmọ́ Elédùmarè dájú jùlọ. Iṣẹ́ yìí dájú dáadáa àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Bá mi like kí ẹ comment. Àdúrí jù báyìí lọ lórí ètò lónìí. Tó bá dìgbà míì a tún rí gbé sí ilé wa. Ire o ó di wọ̀ bí ọjọ́rọ̀.